èyí nìdí tí Tinubu kò fi ní wọlé ní 2027. Ràúfù Arẹ́gbẹ́ṣọlá ló sọ ọ́. Bí eré lọ̀rọ̀ náà kọ́kọ́ rí tẹ́lẹ̀, àmọ́ kálukú ti gbà báyìí pé Ràúfù Arẹ́gbẹ́ṣọlá kò mú ọ̀rọ̀ òun àti ọ̀gá ẹ̀ tẹ́lẹ̀ ààrẹ Bọ́lá Ahmed Tinubu ní kékeré rárá. Pátápátá leegun daṣọ borí ló ń fọ̀rọ̀ náà ṣe. Tìjàní pátápátá ká má kíra mọ́ Tìjàní. Arẹ́gbẹ́ṣọlá kò fi bò mọ́ báyìí pé gbogbo ohun tó kù tí òun fẹ́ fi ayé òun ṣe ni kí òun lé Tinubu kúrò lórí oyè lọ́dún 2027 kí ẹgbẹ́ ADC sì gbàjọba. Gẹ́gẹ́ bí àwọn olóṣèlú míì ti máa ń tako ara wọn, tí wọn yóò padà wá máa sọ pé ọ̀rọ̀ òṣèlú nìyẹn, ìjà òṣèlú lásán nìyẹn. Èyí tí Arẹ́gbẹ́ ń fà yìí kò rí bẹ́ẹ̀, nítorí nílọrin lọ́jọ́ àbámẹ́ta sátidé tó kọjá lọ yìí, Ràúfù Arẹ́gbẹ́ṣọlá fi orúkọ Ọlọ́run síwájú pé lágbára Ọlọ́run ẹgbẹ́ ADC ni yóò gbàjọba Nàìjíríà lọ́wọ́ Tinubu ní 2027. Ọkùnrin tó ti fi ọ̀pọ̀lọpọ̀ ọdún jẹ́ ọmọlẹ́yìn Tinubu náà sọ báyìí pé láì fi ti gìràgìrà táwọn APC ń ṣe yìí ṣe, lágbára Ọlọ́run ADC ni yóò gbàjọba Nàìjíríà àti ọ̀pọ̀lọpọ̀ àwọn ìpínlẹ̀ pàápàá lásìkò ìbò tó ń bọ̀. Ìlọrin ni Arẹ́gbẹ́ wà tó ti ń sọ̀rọ̀ yìí àsìkò tó lọ sí ilé ẹgbẹ́ wọn ní Kwara ni. Kó tó di ọjọ́ yìí, àwọn èèyàn ti ń béèrè pé ó mà ṣe jáì, a ò mà sì gbúrò àwọn ADC mọ́ o, pẹ̀lú ariwo ńlá tí wọ́n fi bẹ̀rẹ̀ ẹgbẹ́ wọn ń jọ́ sí, àbí wọn ò ṣe kinní ọ̀hún mọ́ ni. Àwọn tí wọ́n súnmọ́ àwọn aṣáájú ẹgbẹ́ náà nìkan ni wọ́n mọ̀, àwọn ni wọ́n mọ ohun tó ń lọ, pé wọ́n ń fi ẹsẹ̀ ẹgbẹ́ náà rinlẹ̀ káàkiri àwọn ìpínlẹ̀ gbogbo ní Nàìjíríà ni, àti pé ọ̀gá àgbà tó ṣáájú àwọn afúrúgbìn àti àwọn olùbomirin náà ni Ràúfù Arẹ́gbẹ́ṣọlá. Kò sì sẹ́ni tó jẹ́ aṣáájú nínú APC tí kò mọ iṣẹ́ tí Ràúfù lè ṣe bí ọ̀rọ̀ bá dà báyìí, nítorí yàtọ̀ sí pé ẹsẹ̀ rẹ̀ kálù ẹni tó lè rìn kiri tó sì lè ti lé délé láti béèrè ohun tó bá ń fẹ́ ni. Àwọn tó mọ ọkùnrin náà nínú ẹgbẹ́ tí wọ́n jọ ń ṣe tẹ́lẹ̀ yìí mọ̀ pé tí ọ̀rọ̀ bá di ọ̀rọ̀ òṣèlú, àgbẹ̀yìn ìkùlé mọye odù tó gà tẹ́ni. Tó bá sì di ká bá àwọn tí wọ́n jẹ́ aráàlú nísàlẹ̀ pẹ̀pẹ̀ ṣọ̀rẹ́, ẹ̀yẹ tí yóò doríkodò bí àdán kò pọ̀ nínú ìgbẹ́jàre. Àwọn tí wọ́n mọ̀ dáadáa nínú AD, AC, ACN àti APC ni kì í ṣe pé ọ̀bọ lọ́gbọ́n kan dàbí alára tó fi ń ti orí igi dé orí igi o. Wọ́n ní igi súnmọ́ra ni, pé gbogbo àrà tí Arẹ́gbẹ́ ń dá táwọn èèyàn ń rí nígbà náà, Tinubu ló ń gún un ní kẹ́sẹ́. Bí Tinubu kò bá júwe ibi tí yóò lọ fún un, kò sí bó ṣe lè mọ̀nà débẹ̀. Nítorí ẹ̀, bí Tinubu bá sì wà níkàlẹ̀, Arẹ́gbẹ́ kò níbì kankan tó fẹ́ lọ. Àwọn tí Arẹ́gbẹ́ ń bá ṣe báyìí kò rí kinní náà bẹ́ẹ̀ ṣá o, nítorí bí òun ti dé àárín wọn ló ti fi hàn pé ọ̀gá nà master, eégún ju eégún, èèyàn ju èèyàn, ọdẹ ju ọdẹ, kódà ẹranko pàápàá ju ara wọn lọ, àwọn olóṣèlú sì jura wọn. Ọ̀pọ̀ èèyàn nínú ADC ni wọ́n gbà pé Arẹ́gbẹ́ lókù tó ń darí ẹgbẹ́ náà, nítorí ó mọ̀nà ju ọ̀pọ̀ àwọn aṣáájú ẹgbẹ́ náà lọ. Òun gan ló ń júwe ọ̀nà tí wọn yóò gbà fún wọn, gbogbo ọgbọ́n tí wọ́n sì fi gbé APC dìde àti àwọn ẹgbẹ́ míì látijọ́. Àwọn ọgbọ́n náà ni Arẹ́gbẹ́ ń tú jáde láti fi rí i pé ADC fẹsẹ̀ múlẹ̀ ju ohun táwọn alátakò rò lọ. Ohun tó sì ń gbé ọkùnrin náà káàkiri àwọn ìpínlẹ̀ níì, ohun tó gbé e dé Kwara nìyí, ìyẹn lọ́sẹ̀ tó kọjá. Ní Kwara yìí ló ti tún tú ọ̀kan nínú àṣírí àwọn APC. Ó ní kinní kan bà APC jẹ́, ó ní wọn kì í fẹ́ràn kéèyàn takò wọ́n, kódà kó jẹ́ ohun tí wọ́n ń ṣe kò dáa. Ó ní nítorí pé ADC ń takò wọ́n, tí wọ́n sì ti róye pé ẹgbẹ́ náà nìkan ló kù bí alátakò tó lẹ́sẹ̀ nílẹ̀ báyìí, níṣe ni wọ́n ń gbógun burúkú ti àwọn. Ó ní kì í ṣe àwọn aṣáájú ẹgbẹ́ yìí nìkan ni wọ́n gbógun ti o, títí dórí àwọn ọmọ ẹgbẹ́ gbogbo ni, láti Èkó títí wọ Kẹ́bì dé Kàdúná. Gbogbo ibi tí ọmọ ADC bá ti gbórí sókè báyìí, àwọn APC yóò bẹ̀rẹ̀ sí sáságbàsólà kiri. Wọn yóò fẹ́ gba ọmọ ADC náà lórí mọ́lẹ̀, bíi kí wọ́n purọ́ ohun tí kò ṣe mọ́,
bíi kí wọ́n bẹ̀rẹ̀ sí í fọlọ́pàá tàbí àwọn agbófinró míì halẹ̀ mọ́ wọn kí wọ́n sì máa dẹ àwọn èèyàn sí wọn káwọn yẹn máa pariwo pé àwọn ò fẹ́ ADC lọ́dọ̀ àwọn o. Arẹ́gbẹ́ ní ohun tí òun sì ń sọ nìyẹn, ẹ̀rù ló ń ba APC, bẹ́rù ò bá bà wọ́n èwo làbọ̀rọ̀ máa dààmú ara wọn nítorí àwọn ọmọ ẹgbẹ́ ADC sí. Arẹ́gbẹ́ ní bó bá ṣe pé àwọn tí wọ́n wà nínú APC yìí dá ara wọn lójú tí wọ́n mọ̀ pé àwọn ní kárúfín ẹ̀mí àwọn gbé ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí, kí ni wọ́n ń halẹ̀ mọ́ àwọn ọmọ ẹgbẹ́ alátakò sí? Ó ní ohun tó ń ṣe wọ́n kò ju pé àwọn náà mọ̀ pé àwọn ò pọ́pùlà mọ́, àwọn ò gbajúmọ̀ mọ́, aráàlú kò sì fẹ́ràn àwọn mọ́ nítorí ìyà tí wọ́n fi ń jẹ wọ́n. Ọkùnrin náà ní àwọn APC mọ̀ pé ìjọba Tinubu yìí ò tẹ́ àwọn aráàlú lọ́rùn mọ́, àwọn aráàlú kò sì fi bò fún wọn pé àwọn ò fẹ́ràn wọn. Ó ní ìdí nìyí tí wọ́n fi ń kanra tó jẹ́ kò sí ohun tí wọn kò lè ṣe láti tẹ ADC rì tàbí kí wọ́n gbá ẹgbẹ́ náà wọlẹ̀ pátá. Àmọ́ tó jẹ́ wọ́n dòòyì kápá lásán ni, apá àwọn ò kápá, wọ́n dòòyì kóṣè, apá ò kóṣè, torí apá ọmọdé kì í ká igi òṣè, èèwọ̀ ni. Ó ní nítorí pé wọn ò pọ́pùlà nígboro mọ́ yìí, ìyẹn gan ni oògùn tí ADC yóò lò láti fi mú wọn, torí nígbà tí wọn kò bá ti gbajúmọ̀ níwájú aráàlú tí ADC sì di gbajúgbajà káàkiri orílẹ̀-èdè, ọ̀nà wá dà tí àwọn òfin ní kó wọn sínú àgò bíi òròmọdìyẹ tí àwọn yóò sì gbàjọba lọ́wọ́ wọn. Àmọ́ àwọn kan tí wọ́n gbọ́rọ̀ Arẹ́gbẹ́ yìí níṣe làwọn pariwo pé lẹ́nu ẹ Ràúfù. Ohun tí wọ́n ṣe pariwo bẹ́ẹ̀ ni pé bí gbogbo ẹranko yóò bá sọ pé kí wọ́n má jí ẹ̀pà bàbá olóko jẹ mọ́, ṣé bí ikún ni? Ikún tó ti sọ fúnra ẹ̀ láìmọye ìgbà pé bí òun bá ń lọ láàrin oko ẹ̀pà òun kì í mọ bí kinní ọ̀hún ti ń ta kóró sóun lẹ́nu. Pé gbogbo ohun tí Arẹ́gbẹ́ wí yìí iṣẹ́ tóun gan ń ṣe ni, iṣẹ́ tó ti ṣe fún gbogbo àwọn ẹgbẹ́ òṣèlú tí wọ́n ti jọ ń ṣe bọ̀ látẹ̀yìn kó tó kan APC pàápàá ni. Ó sì ṣe kinní náà fún wọn ní APC dáadáa. Pé nígbà tí Arẹ́gbẹ́ wà nínú àwọn ẹgbẹ́ yìí, òun la ṣáájú àwọn tí wọ́n mọ bí wọ́n ti ń ba ti àwọn alátakò wọn jẹ́, bíi kí wọ́n purọ́ mọ́ wọn, bíi kí wọ́n pariwo èké tí wọ́n ń pè ní propaganda lé wọn lórí, bíi kí wọ́n fa gbófinró halẹ̀ mọ́ wọn, bíi kí wọ́n wá ọ̀nà ìjẹ àwọn ọmọ ẹgbẹ́ alátakò kí wọ́n bẹ́gi dí ojú ọ̀nà náà fún wọn. Ṣé bí ohun tí àwọn AC fi gbogbo ayé wọn ṣe nílẹ̀ Yorùbá nìyẹn, wọ́n sì kó kinní náà dénú APC. Arẹ́gbẹ́ yìí náà sì ni aṣáájú wọn, èwo ló wá ń pariwo bí ẹlẹ́pọ̀n kan báyìí sí o? Kì í ṣe pé Arẹ́gbẹ́ jiyàn eléyìí o, kò sọ níbì kankan pé òun kò bá àwọn APC àti ẹgbẹ́ tó kù ṣe òjòrò rí o, tàbí pé òun kò bá wọn da nǹkan rú fáwọn alátakò, àti pé nítorí pé òun ti bá wọn ṣe kinní náà rí ní gbogbo ohun tó ń lọ báyìí ṣe yé òun yékéyéké. Ṣùgbọ́n ohun tí òun sọ ni pé òun mọ gbogbo ẹ̀, òun kò sì sí lára wọn mọ́, òun kò bá wọn ṣe àrọ́ndàrọ́ndà ètò ìdìbò mọ́, nítorí ẹ̀ lòun ṣe ń pariwo pé kí gbogbo ọmọ Nàìjíríà náà dìde, kí wọ́n má jẹ́ kí àwọn APC pàápàá àwọn ọmọlẹ́yìn Tinubu fi òjòrò àti ìwà ìbàjẹ́ bò wọ́n lójú títí tí wọn yóò fi tún gbé ara wọn wọlé ní 2027, tí wọn yóò sì máa pariwo pé àwọn aráàlú ló gbé àwọn wọlé. Arẹ́gbẹ́ ní kí wọ́n wo ti àwọn gómìnà tó ń kúrò nínú ẹgbẹ́ wọn tí wọ́n ń rọ́ lọ sínú APC. Ó ní kinní náà kì í ṣe ojú lásán o, ó ní nǹkan kan tó ń tì wọ́n gbọ̀ngbọ̀n, ìyẹn ni wọ́n ṣe ń dalẹ̀ àwọn èèyàn tí wọ́n yàn wọ́n sípò, tí wọ́n ń kó wọ ẹgbẹ́ òṣèlú tí àwọn èèyàn wọn kò faramọ́ láti ilẹ̀. Ó ní àmọ́ ó dá o bí wọ́n ti ń rọ́ lọ bẹ́ẹ̀ o, torí ẹgbẹ́ náà yóò fi mọ́ ni, àwọn ọ̀dàlẹ̀ yóò kúrò níbẹ̀, àwọn tó fẹ́ràn aráàlú bíi ADC yóò sì fìyẹn wọlé. Ṣùgbọ́n o, ohun tí àwọn kan pàápàá àwọn olóṣèlú APC ń sọ ni pé Arẹ́gbẹ́ yìí kàn ń dààmú ara ẹ̀ ni. Wọ́n ní kì í tiẹ̀ ṣe pé ó ń dààmú ara ẹ̀ nìkan kan, pé ó ń tún tún ara ẹ̀ jẹ. Wọ́n ní níbi tí APC dé dúró lónìí yìí, kò dìgbà tí wọ́n bá ń ṣe oògùn àwúre tàbí tí wọ́n ń lo mádàrí kan nítorí àwọn alátakò kankan, pé APC ti fìdí múlẹ̀, ó dàràbà ńlá, afẹ́fẹ́ kan kò lè fàátù. Pé gbogbo èyí tí Arẹ́gbẹ́ ń sọ yẹn kò yàtọ̀ sí ẹni tí ọká bùjẹ tó ń japoró, bí kò bá múra oró ọká náà ni yóò ṣe é léṣe o. Wọ́n ní gbogbo ọgbọ́n òṣèlú tí Arẹ́gbẹ́ rò pé òun gbọ́n báyìí, wọ́n ní ọgbọ́n àtijọ́ ni, ọgbọ́n òṣèlú sì ti kọjá gbogbo ìyẹn. Àwọn APC yìí ní ohun tí ẹgbẹ́ àwọn ń jọlá ni pé
aráàlú fẹ́ràn àwọn dọ́ba bí àwọn aráàlú tó fẹ́ràn àwọn yìí kò bá sì ti padà lẹ́yìn àwọn Peter kùn kò bá já nìyẹn o ọwọ́ ò ní bọ̀kẹ́rẹ́ lórí igi. Àrẹ́gbẹ́ ní APC kò gbajúmọ̀ mọ́ nítorí ẹ̀ làwọn aráàlú kò ṣe ní dìbò fún wọn tí wọn yóò dìbò wọn fún ADC. APC láwọn gbajúmọ̀ nítorí ẹ̀ láràlú yóò ṣe dìbò fáwọn tí wọn ò ní dìbò fún ADC. Tàláràlú yóò wá dìbò fún gan-an àfi ká fọwọ́ lẹ́rán ká sì máa wòye. Ọláyíwọlá Alága ló yẹ ọ̀rọ̀ tí Arẹ́gbẹ́ṣọlá sọ ní Ìlọrin yìí wò fún bùdó àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà yunifásitì Ìbàdàn. A kú déédéé àkókò yìí.